ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn lórílẹ̀‐èdè Namibia Albert Hangari ni wọ́n ti gbé wọ́n ti gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ báyìí látàrí ẹ̀sùn ìfipábá ọmọdé lò pọ̀ tí wọ́n fi kàn án. Gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe wí ọdún 5 sẹ́yìn ni ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ yìí wáyé wọ́n ní ọmọ ọdún 16 ni Albert fipá bá lò pọ̀ nígbà náà. Sátidé tó kọjá yìí ni wọ́n tún mú lẹ́yìn tí wọ́n lọ fi owó ẹ̀yìn bẹ ọmọ tó ti pé ọdún 21 báyìí láti gbé ẹjọ́ náà kúrò lọ́dọ̀ àwọn agbófinró. Albert ẹni ọdún 69 lòun kò jẹ̀bi ẹ̀sùn náà nígbà tó fojú hàn ní kóòtù lọ́jọ́ Ajé. Kóòtù kò fààyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún ẹ ó rántí pé láìpẹ́ yìí ni obìnrin gba ipò ààrẹ lórílẹ̀‐èdè Namibia ìyẹn Netumbo Nandi. Ẹ̀sùn tí mínísítà yìí ń jẹ́jọ́ rẹ̀ ní awuyewuye tó tóbi jùlọ láti ìgbà tí ìyá náà ti dépò yìí lóṣù tó kọjá. Àtẹ̀jáde tó ti ọ́fíìsì ààrẹ wa kò sọ pàtó ìdí tí wọ́n fi gba iṣẹ́ lọ́wọ́ Albert, ṣùgbọ́n wọ́n ti lé ọkùnrin náà kúrò ní ilé ìgbìmọ̀ aṣòfin pẹ̀lú yàtọ̀ sí ẹ̀sùn ìfipábánilòpọ̀. Àwọn ẹ̀sùn mìíràn tí wọ́n tún kà sí Albert lẹ́sẹ̀ ni ìjínigbé àti ṣíṣe èèyàn níṣekúṣe gẹ́gẹ́ báwọn ọlọ́pàá ṣe sọ. Mínísítà tẹ́lẹ̀ náà yóò wà láhàámọ́ títí di ọjọ́ 3 oṣù kẹfà bí kóòtù ṣe pàṣẹ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.